Ima only did the home. Ima only did the home. No, time on it. The money way. When what time we have fair, no soon we have fair. Ah, when we make Doja, we make Canano. Do me on time. We come on love you. Ah, ube mo bad water. Even you be guy, you be fire boom. My uberio, everyone you know kienu ya balloon. Ike temeni atapo. E mo paya ya tawa. Wa wenu de gbe bota yo monu. Minegbe memu egbuwe. Guy, we hammer. Ah, when me wa ya we me vana wa do me no. Ah. Age uno kwa e unia. Oh, daddy me na re. Eni beka ga yo teme. Baki ye yerunga wete. We to onwanyo. Nka we no pajare no wanyo a. We are making it clear on wanyo. A papian fish. Here wa bayo. Here wa mo gro. Over le kwa de hogin a ki weke ya. Am I where you made that 7 years? Una where no wa rotoba. Oni sama we mo we no no ye ye ba. Jump to paper. Where? Ikona boy mi o. Oti mi ago we afo. Otegun do gbe no teme na reba. Won ni rush ni this. Ikona boy. What see ye gede. Ye gede uwe sotine. Be we no re e ma na ya wa bi ni degbe. We no sameje ori oboni yo to. Ori oboni yo to. Kino do niki. Kino do anything. O mi efo. So papa any jo wa be kino jo wa bi ado. Kino jo wa bi ado da na mi gbogbo e na ye pepa ona ya kini yu e ana me we me da ye de na na. Ega ye. So papa na wo gi mewo. All the way to no slow down. Oh, ma wa ga. Mi o ba ya je ga. Ato na ya ise gbu e. Ise gbu e. Ise molo wa ise wa mama. Ugwu aju we pe na ku e ku e. Wa no ye gbisi e de si ayu onu. Na ku e ku. Ye molo wo do na we molo. Agbe no na. We. Ejo je ni. E o wa. Ona e wo pa no wa o. O te wa gbo no. Where do I tell you? So, yeah, ben oge we he no ni ha. O wi an bie pe na, e fe o na e back back no bie na. O wi ke wa bio we no we to pugo nu wa je bie. O ba mi oku de. We nda we ga yen ma short term eri ba ye, na de na agbesin. Na to ga ko no ro. O na eri ameka gbe na la ko na. Na ya la ko na tele e ku a. Ama we to ri e ba ye. Ku ne. E ba e wo e ba ye. E ba ju pa ma ye. Ìwúdìá ó wá gọ̀ tẹ́lẹ̀ ó wù ọ̀nà ọwọ́ àgbẹ̀ wa ìwà dọ̀ tẹ́lẹ̀ ní ẹ̀sìn ọ̀sọ̀sọ̀ ó wù ẹ̀rí pọ̀lọ̀sẹ̀ gbẹ̀ ẹ̀yà. We are never in. We are Ona manegbe osuwo no olukuli mabule olukuli ona manegbe e wa no olukuli ale te da be bi na bia no abiomo amego su apie ona ama na pokodo e oga ta we toro donoro ono mi ona ma we odegbe na oye mo degbe na gbe ni ya o be no waye mama na ona e na ti e ọ̀nà mákòókò olùwẹ̀ rí e o buda sàmẹ́dẹ́ mi hàn wẹ̀ ẹ̀bẹ̀ ní dẹ́nà mọ́ sí ẹ̀ ní mẹ́rin tí a gbọ́ ìkẹ́nà àgbẹ̀ wà wẹ́lẹ̀ rẹ̀ wà ó wẹ̀ kí máa gbọ́ ìkẹ́nà àgbẹ̀ wẹ̀ àwọn olùwẹ̀ rí ẹ̀kún sí ìmẹ̀rẹ̀ ayé nìfẹ̀ pé mú àwọn. àwa ọ̀bọ̀wẹ̀ gbá fún mi ọgbà mi ẹ̀ẹ́dẹ̀gbẹ̀rẹ̀ ni ọ́ nja ẹgbẹ̀rún ya lẹ́wẹ̀ náà ikú ọ̀yọ́ ẹgbẹ̀rẹ̀ ni ọ́ ni ẹgbẹ̀rẹ̀ ni ọ́ wà á mọ̀ bí o tẹ̀ mùrì ẹ̀ la òbí o tẹ̀ ní ìwé rí mẹ́la ẹgbẹ̀rẹ̀ ni ọ́ ni wẹ̀ tí yà kì í dùn bèbí bọ́rí mẹ́nà rọ̀ wẹ̀ tí wèmí lọ fà gbẹ̀nà mú ẹ̀ ikú àwọn bẹ́ẹ̀ nìyẹn. ẹ lápá mi jọ pa bí ma. wà á kí ẹ̀yẹ. ọ̀dà ni ìrẹ́lì màmá yìí. ẹ̀wẹ̀ kí àwọn ọ̀nà ẹ̀bẹ̀ kọ̀ọ̀dà iye kẹ́nu mú dáná náà fi orin àpòpọ̀ bí iye kẹ́. mú dá ẹ̀yà yìí mí kéré igbó ẹ̀ wà náà yà fọ́lọ́ ìwà ẹ̀ náà yà. Ya we atọ na ya. Yọ kan tọ.
E carpet no ikere se ero toto yi. Oma ke no mo gbegbo to no kulizi na. Di ma ise ba. Wa le bi mo hian. You man na yo le kulizi ka ya go bo e. Ni aka ba we. Aga mo bia o. U me ke no bi mela. Ye mari go la tin. Ọ̀nà ya mú ewu. Ọ̀nà wẹ̀ ya gbórin àdìnà yìí mi náà. Ọ̀nà ìgò ni mi máa náà yára rẹ̀ báyìí. Ìgbà tó máa ń wí màá mi kó yára rẹ̀ báyìí. Màá tó máa ń wí màá mi kó yára rẹ̀. Ọ̀nà ọ̀wà ẹ̀ nùwà ya gbọ́ tẹ̀lé rí náà. Ọ̀ èmi nù ẹ̀ èmi ọ̀bí ẹ̀rọ ìmọ̀ta olùkúlìsì ẹ̀wùkì. Olùkúlìsì do my na ya how ya go afiam ero it's just that where ya do gebe ne mi ya sunu ezono sunu owo kan we na mi no we ejebe emne soke wujere wete maybe where ana we na ta where mi go obare ni adori go la dia ni ma mi e o ma no ya re bayi me ma ka we ma mi go loba onye we no do na dia we go gwi ma ami go ya re bayi won no gbe no ba wo eri tabaye bagubo me giari kinai wetin ma kin ayo sha o we ta kin ayo just that we understand wetin im ni mo boy you na im am ni ma gigo we have money my ego is just that im marry a banya eyan do e mani dam yo sin we ya imana iya samede wo ti on na ibi ona wo na o so we wa no understand so wa be ge na we okeke na wa be eko wa be temi ro pare mo temi ro we to gba mi ro pa just that we awa be dayi my wa be dayi the boy born accuracy that ego na na ti wa be ga ni bi ka wa no we te told my baby ma you go with you not pon na ma ya lo Since na ya me we me kedo adigwe na opa o school fees ni opa we mi ya me mo ni jo èmi ya ni mo je wo we me ni na mera e o je la ya no ta na we ra me ya we ra me no we ra me era ọmọ me era wa so kwa èmi do sun ni na gina mi era na do fibu ni ọmọ no mera fe me siti me so era ta me ibu na me we to pa mi aro wa imagine school for me ni listen less o será agbere ati me você não é escuego besta esse escupe se não tem que é ruim escuie aí na ema o pão ia meia ema ni na mera ena eu abasa ko se mi bo ko iwa wo we to wa na yi o ma ye school
Ama ye school mo se na na ye school ah. Ye school fees ya ku e ye school fees. O do pa be omo ah. O bi awo ko bi mo. Be na ma na ye school wo ya ku e de school fees ma hai. We ni ye mu e hai ni ah. E yo se. Eh? E yo se na na fe baboy. Oh daddy. Èmi no ma. Èmi no ma daddy. Ya. Una gbije me kúrò rí ma. O ma na pin ma fo wa. O tún ame pin ma. Baba de ma o. De ni ma o. Onise. Oh, bi go me go ani anu na wo ni tanya ni ah. We man tanya so all you we gi name o tai gu megun ah. O I bold enough. No ya gu megun ah. No dey mi danu mai. O bere ni ah. Oboka. O ni se ya to. Hey, anya be down wait for me. Gbogbo pa ni agbo e baba na ni we ọmọ sọni na ọsọni a ọmọ na gbe me o mefo wa ya iru tani ọsọni a gbe na ho me baba be agbo ọmọ si no we akun a ọmọ ko di me o di me we no gbe le yo gbe Baba Nia, you know that we are right. Yeah, I don't know how many. I want to hear that. Mose go Adiuga. Magbe ma Adiuga mo si wo bi opa wa se ti gbe daji. O bi opa se ti gbe me mo si lo lo wa. Oya, o bi opa Adiuga. O bi opa se ti gbe me o wo pa mo. O bi pa mo. Na do o je pa. Sa. O we je mo si go pa. Ima o. It's okay. O we je mo si go pa. O mo si go bi we ntia. Ga gbo ya jo we. O bi opa ni ase ti gbe yen. O ma yan. O gbere ni ati gbo mo si go we na mi gbe pa ni. O ma no obere. O ma bi na ebere na obere do yi. Ima olodo mewe ora ido won e ba ko do omo do o do afi we epi aya tin ya mo so gboro kiyan. O se ima olodo mi ma e ga beye. What you understand yourself, me just to understand the money the community no know the way you beno ya wa wo wo mo sunu weta me wo mo sunu eti ma e o igbe nu tere tamare wo mo sunu na what you understand ebi ro ni u le yangu le tama go ise ti ko le tala je we ma gbo wa do bo gbo wa wo ga kan wa re jo we la ti amu mo sunu no we ma gbo ma wa ge bu fie mo sunu na yi o se mo sunu na re bi fie gun me gun mo sunu na mo sunu na mo sunu bí adúgbò wọn ràn wá júwe láti mo mú bó súnú náà wà á bí níbi àhàrà pa bó súnú nínú ní gúwẹ̀ tá máa gbọ́ gúwẹ̀ tá máa mímí náà sì wẹ̀ àmẹ́bí àhàrà pa wà òwẹ̀ gúwẹ̀ má gbọ́ wọn wá gbọ́ wọn wà rí ṣe rán láti mo súnú náà gún mẹ́gùn wọn mo súnú náà nene ni guweta mame wo sunu we gwi megun wa fie iwe wo sunu okay guwe ita mame ni guwe ita mame oma sisi nene ni ma guweta o guyo we ko oma de ni a de kun da ko de ni a de kun e mo pa ni awon ere de no o wa mi o
Ọmọ we wa to wa afie. Obava, Sasamede. Obava. Go away, Keguna. Oba say we mean. Eh, we are Bokegbu Wejivuna. We are Bokegbu Wejana me with the degbe, we are bossing. Eh, Equemuwe. No, me every day, we are be. Tell that they know where. Eh? You know, I told you that you do her. What can you away? Eh? Oh, where do I go us away? Everybody that had it way. You want me to do what we call you over working dinner. One of us, where? Anyway, so we are good, make one. Yay. And I'm your book where you can get dinner, okay, Yemi. Baby, rock again. You walk away. You walk away no good one. Gay, eh, they try me. Eh, damn it, Maggie. Away, 1 meal. When they when it's irrigated, I know how no yari, I go away you. Ew, one moon now with the car, then the corner yak Equemue. Away, where? We blocking me there, go. They can't us where we can day where you are in good mood. Where our man may say, you are your banana. We are only Bopane Agway. Am I going home? I am no name. You will rock. Yes, I'm Amuna wa pia we be kale le kona ya fefe wa pia. Hello, wana mana mu we na be happy we pop na because where ti be mu me. Where ti be mu me. Eku emu we. Obia na eku emu. E ti you go no kan no yari area. Omuna we ibia le kefia na eku emu. Owa bete nyere di good mood iya agbere wu mi ropa eku emu we awe tin agbere I was tell you to take my go no river ni me no was no because what friend osie oda the friend abi osie da for we man osie me no da for our friend there you know you got friend was no e o dia o na ya bi when we are ya gbe we o mo to there wa ge ni no water wa ge ni we o mo to there wa ge ma o ono ni mu me mutiaba e mu we mutiaba onu wa mu mutiaba e mu we mutiaba imo wota no mati gun agbonu gbe won nu wa re ni we yin mo don we ari agbon iwe wa re ma wa o imege we butana really okay ka se ge we ni ma o de ni adegbe mi we nu ya ni ya gele gbo de no u gbe me make me baby meje u try wa mi ni awa bi wa degbe gun igbo we degbe gun wekun even in me ha mo wet e wo pa ta o we ni me àwọn ni wọ́n mú jẹ́ ní gbẹ́lẹ̀gbẹ́ ní dúkù yọ wà ó rẹ̀ wọ́n máa ṣe kẹ́tẹ́kẹ́tẹ́ àti
baby. What's the matter? What's the matter? You boy, you want to tell you video? You understand? Baby, you understand? Yeah. Oh, who you here? Who you here? I don't even tell you when no night. Oh, you understand? Why baby you be me? As a traditional man, a material we have material in any answer to bow we may. Why do you have a community like, hey, be you know, we're my ha, Maruba, on your 2 songs. And we really don't so yes. So we no expect me. Need the boy away to something me. Oh, we want to give me sick me away. No, you're going to mamma. Oh, here to move. But now here, Demon when many men. Hey, Binny Mabby way you say, well, now we're here to Yamosa. Eh? Oh, and where we are tired, we're magic bass okay. He kept the man. Yeah, I will make balance okay. Soon we understand. Okay, I'll go in. Well, yeah, very money. I mean, no female. I'm your way back there. In my brother, them anyway. Oh, I'm your way there in my brother. Yeah, where they go? Where would it? Any time I'm more you wife back here. He go running alone. Why, met it bow? Why, problem is, eh? The only person I'm wearing or you know, was who you may you hear about you when you did their war. But mommy, wife, Fana, he give me what you are. Emma, boy. Emma, idiots in now. No, look at it. One of the arts here, wait. Eh? What's up on that very carry with you? I'm not going to the carry or if you want it, I'm away, mother, a Gunoma manner. Why, where are we? Why, is that? What no, Gunoma manner? Larry, hey, where about anime? Oh, I've been in here. And you are a good man. So, ni wa buwa dire no ire mama. O lawo go ima kini na ri abere. O de ko de ro ni riri na ri abere. Nu la anu jabo no. O da ima mi ni wa un seriri ona na mi egwe. Ememeze de ri be ho we. We de tayo go me no ma. Ma wo da fo we ma me imwe. We no ri ya we aro eva agbi no gi ase ro ri te wa dolo. So kwa na gi wa je na ma woda fi me ma wa gbi we agwa renu we ado ya wa dolo oye tu we wa do se fu e ko wa do sabai ere ni do no we nu la o ade mi ro ni u no ma gweta ma me ni meke na imi awejo la wo wo soke du awaru ye me o wa gume wa bume aduwe iwa do robio o wa po ki afa ki oro na imaporu no sugbo we o o me koye bume ade do ayunu roko iriona i oye ma we me oyiri awo wawa eyo soke gumegu ogbon edogwe uno ma ati ewo omo nu we ma ona ati ewo omo ido baba wera odo baba wedion uda ati ewo odo baba bisusu uda e o ki soke e o nu na gun ara devinu gbe mau soke devinu padu mau rudena ina yo bo to ka gwa o ina arewe devinu mau soke Devi opa ni memo bogele wa una no ri ame yakin undana ebi opa nu yakin undan ebi nu ebi down we wo ye na ikwegedege duwe ma eni metabu we eyi no me soke wa de gbe no me ya pin won gini gbeke devi opa nu mau ha de gume kama we
emi ya fefe nu ni ma ro na mata ma ro unye ibe nu ya ha moteme we no ya mobi o ma be nu ya doctor mo no ma nya e ti ya oni agwa niki ya ọtọ me akoke ọmọ no ma bie okay ọmọ be ya ọmọ ma ti bie ọ̀nà be ya doctor mo agwa be niki a emi do be niki a ubege be o keke ni ku amu e do we ku mo ma di e ki be do mai na talele ariyo e o wa wa talele ya yan me iyon ne what was no popo teme oni me we awa ni wa ba mo ko kwa ya we no iya we no ire mo na do bu me ade we yan gu me gun bu me ade de ni e u me wa bi agbin na ogbeso du ye pa bi yen we wa ye pa tin yen mu yo tore okeke ya ire idole owi me ire efu e de gbe oye na se fu e emi o paro nu e na ma de kan ofone owo odorobi eme gine bi we na ile si egbe ni ri ata ni ma gwe tena bi ko ta ba yi gwe we ya o ma ma le gbe usuwa o ma gbe be no ni we no lo gugbo e o ko mo wo na na okay bo isi gu we na ina bi ko to na bo isi oni be ni we gu fi gbe yo to ni ai me no we we abemi nuna onu jabo me ayi kere ya mo mo na rere iyi ma mo gwe tebe ano ma mi wo gbaze ni yo we be ni ma ibe seti be bie na ka ya adoto mo ne egbu aga be do adoto mo omo na onwe be do ri omo re agwa amaja na maja mo amari mo ni we do mo na we ya adoto mo ni gwa na wa sunwe ku gwa ke no mo ngwa ma ọmọ bí kò mú yọ kégbe dúwẹ̀ máa ń dín dé kọ̀wé náà dé iye kan náà gba àánárí yẹ ó wà rí ọ̀tẹ́ mi pa ó wà rí ẹ̀ pa ó yà gbèsè gbé òun náà wé gbèlé kankan rẹ̀ ó má tá mẹ́gbẹ̀rọ̀ pa ó má tí mẹ́ náà tí wọ́n nukú mẹ́. abẹ́rẹ́ ìlúwẹ̀rẹ̀ yà fún mi ẹ̀mí náà lè kó yọ. ọtí ọ̀nà ọ̀gbọ̀ wa. ọgbẹ́ tó àwọn náà ti bàyà fún mi. ìka mẹ ìwìn náà yírọ̀ èmi rọ̀ pàmò yírọ̀ pa èmi yànnà màdẹ́màdẹ́màdẹ́ èmi yàgùn lẹ́yìn ìwà ṣe náà bẹ́ẹ̀ni ìwà yìí èmi náà ìwà ló tún ṣe skirt náà ìwà yìí náà ìwà olóyè náà mi fi wà òkú. Òkú kí ẹ nọ́ọ̀sẹ̀sì wà ní ẹ̀ bá wa ó yà gbé sí onówó gbòógì mà nẹ́gbẹ́. Lọ́sàn án dẹ̀ náà yóò wá. Àwọn èrò wà lọ́nà arúgbó tí màá wẹ̀ ẹ̀ òwe ẹ̀wẹ̀ ẹni náà yà lùwẹ̀ wì mẹ́ẹ̀ náà èmi náà sí ẹni náà lè sí ẹgbẹ́ ẹgbẹ́ tó bú wẹ̀ ẹ̀ dẹ́ èmi náà mẹ́wẹ̀ màá wẹ̀ gbà wò mẹ́yẹ ìyá rẹ̀ wà náà lè jẹ́ náà náà. Ẹ mo jẹ́ èmi ní nínú wẹ̀ tádé wẹ̀ nínú wà gbáwò mẹ́nà tí ọ̀ ìyọ́ nìyẹn tọ̀tọ̀ ẹ̀jẹ̀ nínú wà gbáwò. Èmi ni màá bọ̀ ẹ̀ gbà. Yà á kọ́ máa wí mọ̀ owó ẹnu ẹsẹ̀ bébì ẹnu owó ẹnu ẹsẹ̀. Ọwọ́ náà. Joanna, baby, choose now. Ibi ẹni gbèlè mẹsẹ̀ yẹn. Ibi ẹni gbèlè mẹsẹ̀. Ìjọba wa gbèlè náà. Bí ẹ wọ́ọ̀kì náà, wọ́n sì wẹ́ẹ́ ní ẹbẹ̀ náà sí àgbò. Èmi ni ẹni àná. Bẹ́ẹ̀ náà sí àgbórí ẹ̀kì náà. Èmi ni àná. Ọwọ́ ẹgbẹ́ àmà tẹ́gbẹ́ ẹgbẹ́rẹ́ àmì fún wa. Èmi ni àná. Ó wà ẹ́ tẹ́lẹ̀ láti sẹ́ ìwé mu wà ẹ́ fún wa. Ìmọ̀ olúwẹ̀ mọ̀ ẹ́. Ìmọ̀ olúwẹ̀ mọ̀. Ó wà ẹ́ gbẹ́ ni mi wé mi wà ní. Àwọn máa ti rà rẹ̀ ẹni rẹ̀ dùn wẹ́gbẹ̀ ẹni dà wẹ́gbẹ̀. Ìmọ̀lẹ́kì wà wù yín rẹ̀ náà nìyà. Dòkú ọ̀pá yá gẹ̀lẹ̀ wá ara gbọ́dọ̀ fún ẹwà àdó ẹgbẹ́ kí náà lélẹ̀. Ìmá ìrì ìbìẹ̀lẹ̀ ká. Ayé wí má. Sọ́kẹ̀ dàrẹ́ ẹ wò tá. Anawe na dogo ni na wota mata no rene mata ma we na atinye sa medi ugbeso wetu bubu we mwenwefo mwenwefo o de ne mata okunari yo wa kan wa boa wa vi ikwe dona aba kikoda wa vi ando aba ebo wa ibi ale ka kikoda hinia da me o sa medi da na yemeri amefo da me honor ya mefo ẹnu awu ìmáwé nu ẹmu ẹ ó pe anogelere ọmọ akẹ́kẹ́ náà bùkán ẹmu ẹ wò rẹ lẹ́lẹ̀ nàjẹ
e o te o eke no avian jo wa teme tisi we me gbe na yen ke wa tie shishishi wo wa we wa gbe 1 week wo e am here 2 weeks 2 months 3 months gbe wo e ibude ye na ima oni ri awa wa wo te no we se ti re ya mo wa wa no be si eso ibude we wa bi me na ya sisi we me gbe ave blood tonic na ave blood tonic we me na ọwa gun akere isoke ọwa gun ave no ọkọ ne o yo na gbe 2 weeks we hotel after that 2 weeks we ti ono na wa gbe na bo we na ye na ye na e bi igun ya o se fi sikaska mi muja ọwa be gun ona wa be ushishi le yo papa we ya gbe 3 months gbo we ya tudo ye ebu elenu we miere yin o ne wa iga uke to lo we na me uti me a okwe na iri ori o ai ma o no be si eso o ti wo waria ti mu wo waria eru da ni ya ni oge ne mata ni to jaja o mi na awo ma kokko ba tan ya me edo wa o ma kokko ba tan ya me oge no wọ́n sẹ̀ náà ó ná má kọ̀kọ̀ bá tán yán mẹ́ bá tán wá ẹrùwẹ̀ wá wú ẹ̀sùn àwòrán ènìyàn lẹ́ni náà China náà lárí yóò bọ́ ìwà rẹ̀ ó yá wẹ́wọ́ yóò bọ́ tòrè ọkùnrin adẹ́yẹ ìfún wa ìjẹ́jẹ́ ọjà lẹ́tù wá tí kí ẹ gẹ́gẹ́ ìwé ìwà kíá. wà á bébì náà sẹ́nà wájú yá bẹ́ẹ̀ kì í wọ́n fún na bie me baby we you na na we ye na mo bo na imwe yo unu o ma me gbe ni iba oni sira wi yan tian yan ban e le na mo sese na wa mu elu wa o te no oni na defo runda e no se na teve na ko me na e deep freezer yi se ti ri emi ro pa ku ye ko me na samede we adam yo ẹnu pàtàkì rọ ní kí á ná ẹnu tẹ́tà débọn ọ̀wẹ́ bẹ́ẹ̀rù dé ní ìyẹ̀wù ẹni yóò nù rátọ̀ ẹ̀ ìhí ẹ̀rìn náà wú tá a dé bẹ́ẹ̀nu yáyẹ̀ bọ́ mọ̀ agbọ́nrin àẹ̀ náà bẹ́ẹ̀nu yáyẹ̀ bọ́ mọ̀ tẹ́wọ́n agbọ́nrin àẹ̀ yóò nù tá a la dàn ìsọ̀kẹ́ púpọ̀ náà